ṣé mo dúpẹ́ o mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́yin bí àní gbogbo ẹ̀yin aládùúró ti wa gbogbo ẹ̀yin tọ́lọ́run lò bí áńgẹ́lì nìyí nínú ènìyàn lórúkọ Jésù a ò ní wáyé tì ní wáyé gbogbo bí tẹ́lọ́ládé tẹ ta gbòǹgbòdé ìbànújẹ́ ò ní débẹ̀ láyéláyé tíjì bá ń ja gbogbo ayé ìjì aburú ò ní jà. Ìgbà tí ó fi jayé tó bá dé ní ọtí tó bá ní kí ló mu tó bá ní Coca-Cola. Yes guys, wọ́n ní ẹni tó bá ń yọ̀ ká máa ṣe kí ni o ká máa bá yọ̀. Anyone who is rejoicing today, follow them rejoice because your own self will come tomorrow. Yes, how many of you remember ibeji, arayele? Okay, just chill, okay? This is DIGINAIJA. Aki gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá tẹ́ ẹ̀ ń wò wá. For those of you that have been following and subscribing, we say waiting. We cut card for you. We cut down for you. Alright, thank you guys. Really appreciate you so much. Don't forget, if you have not clicked on that notification bell, do it. Quickly do it. Bam! And always share your opinion in the comment section. As they ought, we will show you this video, make you watch am too. That house where pastor they help Ibeji build, they don't complete that. It shock you. Yes, they've completed the building, and in rejoice of this, the what's it called, Yalaje courtroom also provided them ram to celebrate the house. Let's watch. Èmi náà ti wò ó, mo ti wò ó online a ti ṣe àdúrà ṣe fún ẹgbẹ́ Yalaje courtroom show. Kí la fẹ́ sọ báyìí náà? Mi ò mọ̀ bí wọ́n tá fẹ́ ṣe sọ̀rọ̀ wọn. Ẹ wo ẹgbà tí mo nà ókè yìí, gbogbo ẹ̀yin tí ẹ ti support iṣẹ́ yìí, ẹgbà tó jẹlé lọ ọ̀run ò fi nà tá yìí. Àmín Jésù. Àmín Jésù. Ṣé bẹ́ẹ̀ bá fẹ́ gba ilé náà yìnyín ni sá? Ó yẹ gbọ́ wa, ẹ já fi tẹ́sì yín, yóò dá. Wonderful people all over the world, God bless you. We love you, we celebrate you. A dúpẹ́ gan. Mo ti stress lẹ́ni ju life gan lọ. Tóró ti rẹ̀ mí. Ṣùgbọ́n ìnáwó ti bẹ̀rẹ̀ látòní. Ẹ jáwọ́ màmá nù lé. Ṣebí màálù wa rèé. Màálù wa rèé. Wọ́n ti já màálù náwó. Ẹgbẹ́ Alájẹ courtroom ní alẹ́ àná. Sorry sir. Wọ́n pè mí. Wọ́n ní sir, màálù tẹ́ pé 400 yẹn àwa làwa fẹ́ gbé. Mo ní irọ́ ni. Wọ́n dẹ̀ shock mi. They sent 400,000 naira. Ẹgbẹ́ Alájẹ courtroom lórúkọ Jésù. Ohun tí ó bá yín nú jẹ́ ẹ̀ ní bá wọn rí. Àmín Jésù. Àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ ó jèrè wọn. Àmín Jésù. Ẹ ti ṣiṣẹ́ lẹ̀ ẹ ó jẹ́. Àmín. Ẹ ní ṣiṣẹ́ fẹ́ni tí ó jẹ́. Àmín Jésù. Ilẹ̀kùn àánú tó ju eléyìí lọ yóò ṣí fún yín. Àmín Jésù. In the mighty láti àná màá ṣì gbà fún yín sí mò ń bọ̀. Wọ́n ti rẹ́ sọ ní irin eléyìí. Irin gate àbí irin pillar gate. Èwo ní irin eléyìí? Irin burglary inú shop. Ó ti dà ìyẹn náà dà. Ìyẹn náà fine. So shop ni wọ́n ti ń rẹ̀ yìí. Shop náà ti ń rẹ̀ yìí. Ire ti pọ̀ lẹ́nìí o. Lónìí, mọ̀mọ́ wa kan láti Èkó, wọ́n fi báàgì ráìsì 6 ránṣẹ́ sí foundation. Wọ́n ní dádì, wọ́n ní foundation yín gbìyànjú. A fún yín ní báàgì ráìsì 6. Mo ní mọ́mí eléyìí mọ̀ pọ̀. Kí ni foundation ṣe fún yín tó bẹ̀ wọ́n ní rọ́? Wọ́n fi báàgì ráìsì 6 ránṣẹ́ sí foundation. Wọ́n fi aṣọ ránṣẹ́ sí ìyá àbèjì. Wọ́n fi òfì ránṣẹ́ onda. Wọ́n fi òfì ránṣẹ́. Wọ́n fi tin tomato tá a fi ṣe ráìsì àjọ ráìsì ọjọ́ ìwo Thursday. ọjọ́ Ìṣílé. tin tomato ẹ mọ̀ ká iyọ̀ òróró kí náà tún fi ránṣẹ́ ó yá bá ń gbé fún màmá ìtọ́ ẹ gbé fún màmá ti Pastor Gabriel mọ̀lélẹ̀ and his wife ṣe láì ok ìyá àbèjì inú mi dùn ó ní ìyá àbèjì olúwadásán ó fì màmá dẹ̀ já lọ́nu ilé bọ̀dà fẹ́ǹtà mo fọ́ o ọlọ ẹ̀wọ̀ inú mi ti dùn jù ìrìnàyè ariwo tẹ̀mọ̀ tí nìyẹn bá ti pò pọ̀ wọ́n lá ilé yìí. Ẹ wá. Ọ̀rẹ́ mi tó dé gan sí ọ̀rẹ́ mi gan sọ pé ó ní wàhálà ilé ìwọ̀ yìí. Ẹ wá.
Èmi gan máa lọ bínú kọ́rù kọ́lá. Ọlọ́run ní dáyé padà ẹ̀yìn. In fact, pẹ́ńtà rèé, pẹ́ńtà. Ẹ juwọ́ sáwọn yẹn, ẹ fi ọ̀rọ̀bà yín juwọ́, ẹ fi búrọ́ọ̀ṣì yín juwọ́. Ẹlẹ́mi náà rèé o. Èmi rèé o. Ẹni láre lórúkọ mi. Láre lórúkọ mi ọmọ tó ń sọ. Tó o lè lọ kunlé London. Anywhere ní dádì. Kò sí wàhálà ń gbà. Anywhere. Thank you guys for watching that short clip from DIGINAIJA. We love to see you on our next video. Don't forget, let's hear your opinion on the comment section. Let's see how you feel. Don't forget, ẹni tó bá ń yọ̀, máa bá ṣe kíni o, máa bá yọ̀. Ẹ jẹ́ ká máa bá ara wa máa yọ̀. Thanks to everyone that has contributed in one way or the other to make sure that this woman smile once again. We say congratulations to ibeji. Yep, guys. Welcome guys to DIGINAIJA. You need to watch this video. Money sweet oh, and good things sweet. Please and please, if you have not subscribed, go and do that now before I tell you this next story. Alright, Oriyomi Hazmat don't go Paris. You know, so what I say, go they bring on our latest gist now. Alright, he no only go Paris, so he make sure say he reach PSG. I don't reach there. Anyway, we are going to be showing you this video that he was so happy, and he give kudos to SOJ for giving him a good stay there in Paris and many more. He has visited the whole what's it called, dress room of footballers. He visited their training ground. If he easy go run now. That's what we always encourage you. Do good things. When you do good things, you enjoy good things. DIGINAIJA. Don't worry guys, let's watch. Nínú àwọn tó fi yan gan ní Paris ní PSG wa. Èmi náà sì ní kí n dọ́dọ̀ wọn kí n kí wọn. Mo sì yẹ kí n fi sọ fẹ́yìn èèyàn mi pé mo ti wá kí wọn o. Ìṣẹ́jú márùn-ún náà ní sóyè. Èyí tí mo fẹ́ ṣe níbẹ̀ ju pé mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mo ti wá kí wọn lọ. Ó yá, jẹ́ ìjókòó. Ìgbà tí ó fi jayé tó bá dé ní ọtí tó bá ní kí ló mu tó bá ní Coca-Cola wọ́n ní kò máa yé jẹ jẹ̀díjẹ̀dí ló máa pa. Gbogbo èdè wọ́n ṣe gbádùn ara mi ọmọ bí ṣe ń wò mí àwọn ọmọ ìbò gbọ̀ngbọ́n tí mo sọ yìí mo gbé èbò ń bí. Bí ọba sì lè sọ èdè àwọn àkúrú, èdè China, èdè kí ló kọ́ wọn, àwọn èdè Kútọ́nù, Faransé, jẹ́ gbọ́n mi díẹ̀díẹ̀ náà ló gbé èbò. Ìyá mo parọ́, mo gbádùn ara èèyàn díẹ̀ náà, èèyàn sára yìí sùn. Mo sì ráwọn tèmi, àwọn Oriyomi Hazmat fan lóríṣiríṣi. Wọ́n pàdé mi àwọn SOJ, wọn ò jẹ́ yà ọ́ jẹ mí nílùú olú. But ibi fine. Adamasingba stadium la lè fi wé ní gbogbo Nàìjíríà, gbogbo Áfíríkà. Adamasingba stadium la lè fi wé. Asanwó wọlé wo fíìdì ni o. Asanwó wọlé ni. Bá fi Paris Saint-Germain, ṣẹ́jú bá fi hàn wọ́n lọ́ọ̀ kankan lè mọ̀ pé PSG mú wa. PSG mú wa. PSG. Ìtẹ̀ ń wá kí ló kọ rẹ̀ Messi gba sọ̀rọ̀ pé kọ́kọ́ mọ̀ fi rẹ̀ ìwé Ronaldo ni ojú kọ́kọ́ Sandy ọkùnrin kúkú bíi kùn kí n bọ́ Mbappé lọ́wọ́ kí n fọwọ́ kọ́ Neymar lọ́rùn gbogbo ọmọ láìkì ṣùgbọ́n ẹ sọ fún Messi Ronaldo èèyàn mi ni ẹ ṣe o ojú báyìí náà lọ yìí ló pe ìròyìn náà lẹ́gbẹ̀gbẹ̀ tiẹ̀ bọ̀. Mo ti máa bẹ́ẹ̀ tẹ̀ mo ní màá ṣáájú ẹ̀ débi. Adékúnlé àlùbáríkà tiẹ̀ bọ̀. Ẹnu yìí ti máa ṣe bébébé tẹ́ máa sọ spọ́ọ̀tì PSG ó wá ṣe kinní kan Paris Saint-Germain mo ṣáájú yín débi Ọlọ́run ẹ̀yin ló débi ẹ̀ tó débi tó jẹ eléyìí lọ lágbára Ọlọ́run ṣùgbọ́n
ìmọ̀ pa bọ́ọ̀lù tó yín ṣùgbọ́n mo ti dé fídíò jù yín lọ tẹ́ bá ń sọ sport jẹ́ Oríyọmí ò mọ̀ ń pa yẹn ìsọyìn dì ní torí mo ti débi yẹn ti ń dress up mo ti débi tí wọ́n ti mọ́ tọ́jú wọn tẹ́ bá síkì mo ti débi tí wọ́n ti mọ́ dá press lóhùn mo ti dé everything mo débi tí wọ́n ti exercise. What are you telling me? Ẹgbẹ̀gbẹ̀, I give this to you. I dedicate this particular show to all my sports programs, my sports presenters. John Udofia, yeah, John Udofia. John Udofia, Obedient Agidigbo. I dedicate this to you. Legbegbe, I dedicate this to you. Adekunle Alubarika, I dedicate this to you. Àti àwọn ọmọ ọlọ́tẹ̀ tí ẹ tọ́ ọmọ kókì, àwọn àsáwálé onílù ọ̀tẹ̀, àwọn ntẹ̀ lókè àbókí lámbà, ẹ̀yin inú Ọlọ́run o, inú Ọlọ́run o. Èmi bẹ́ẹ̀ sùn o, ẹ jí mi láàárọ̀ ọ̀la o. Ó ga gan ẹ̀yin tèmi èmi náà ní kémi náà ìwọ́n kò kú sáà mi díẹ̀ báwo ẹni mo ti kàbó Nàìjíríà tán èmi ń jó Ọlọ́run bá wa kà tán ẹ wọ́n náà bá wa kà tán jàre ká ṣe ronú náà ní tó àgbẹ̀ gbóná ọjà sí ká para wa ní Ọlọ́run bá wa kà tán ìjọ ìkà tán Ọlọ́run bá wa kà tán dùn. Não, deixa nós abrir. Pode. É 2 vezes, vocês estão empatados. Mas aqui, ó, é uma, voltou, aí só um. Eu nunca sei essa parte, eu faço Vai, assim, bota aí. mas tem que fazer pra lá, né? É assim, ó. É pra lá. Eu não sei mexer o braço esquerdo. Mo gba cameraman. Mo sanwó cameraman, mo tún sanwó guard tó. Tour guide. Tour guide. Tour guard. Òun náà ni cameraman mi. Òun náà ni tour guard mi. Òun náà ni ó ti fi lẹ́gbẹ̀gbẹ́ pa. Ó mọ̀ mọ́ mi débi tó fi lẹ́gbẹ̀gbẹ́ ni. SOJ, I give it to you. Thank you all for watching that short clip from DIGINAIJA. We love to see you on our next one. Don't forget, share your opinion on the comment section. Let's know how you feel. Don't abuse anybody. You get, when you have your money, you surely enjoy it. When you do good things, you enjoy it. So Oriyomi Hazmat did good thing. You understand? And thanks to everybody that is helping him. And a lot of things. For those of you that are lovers of ball, if you love ball, maybe you never reach where they play ball. Thank you guys.